ìdí tí mo fi fẹ́ akọ̀wé ìjọba àpapọ̀ George Akume lẹ́yìn tí mo fi Ọọ̀ni Ilé-Ifẹ̀ sílẹ̀. Èmi kọ́ o, Zainab olórí Ọọ̀ni Ògúnwùsì tẹ́lẹ̀ ṣàlàyé. Olórí Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọba Adéyẹyè Ògúnwùsì nígbà kan rí Zainab Òtìtì tó ti wá di Zainab Ngoeba báyìí ti ṣàlàyé nípa ìgbéyàwó rẹ̀ tuntun pẹ̀lú akọ̀wé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà Sẹ́nẹ́tọ̀ George Akume eléyìí tó tọ́ka sí gẹ́gẹ́ bí àjọṣepọ̀ tó ní ìfọkànbalẹ̀ nínú àti ìpinnu láti ṣiṣẹ́ sin aráàlú. Nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ rẹ̀ David Adéoyè fi síta lórí àwo ilé-iṣẹ́ ìròyìn abẹ́lé kan lórílẹ̀‐èdè Nàìjíríà, Zainab ṣàlàyé pé kò fi bẹ́ẹ̀ sí ìyàtọ̀ kankan lórí ọ̀nà tí òun tọ̀ bí kò ṣe ìtẹ̀síwájú láàrin àwọn èèyàn méjì tí wọ́n ti ń ṣiṣẹ́ sin aráàlú ṣáájú. Ó ní lára àwọn awuyewuye tó mú kí àjọṣepọ̀ àwọn náà dúró déédéé ní ẹ̀mí ìrẹ̀lẹ̀, àánú àti ìfarajìn. Àtẹ̀jáde náà tún tẹ̀síwájú láti sọ pé ìfẹ́ ọmọlàkejì àti ìdúróṣinṣin tó jẹ́ ọ̀kan lára ohun tí àwọn èèyàn orílẹ̀-èdè yìí pòǹgbẹ fún lásìkò yìí jẹ́ ohun kan tó jẹyọ nínú ìgbé ayé àwọn tọkọ-tìyàwó tuntun náà. Zainab tí ọ̀pọ̀ mọ̀ sí Olórí Wúrọ̀lá fẹ́ Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọba Adéyẹyè Ògúnwùsì fún oṣù 17 láàrin oṣù kẹta ọdún 2016 sí ọdún 2017. Ìròyìn yàjóyàjó fún ti àkókò ìpè ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimot tó ti ń jábọ̀ ìròyìn. Ètò tó ń wá ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.